Hmm. Ẹ̀yin èèyàn mi, ó mà ga pọ̀ o. Ó ga, ó ga, ó ga, ó ga. Wọ́n ní àná, kábíyèsí pé Naomi pé kó yọjú sóhun ní ààfin lónìí kíákíá. Ah, kábíyèsí ṣé ò sí? Ó wà very important. Mo fẹ́ kó wá sáàfin lénìí. Ṣé dẹ̀ mọ̀? Naomi, ọmọ dáadáa ni. Kò sí nǹkan tó ń ṣe, kó fi í lẹ̀ kó máa bọ̀ láàfin now. Ló yago báyìí. Wọ́n ní kò burú. Ló bá di, wọ́n ní kò pẹ́ kò jìnnà náà ni Naomi wá dé. Wọ́n ní bí Naomi ṣe dé. Kí ni Naomi rí? Surprise package rẹpẹtẹ. Kí wá ni surprise o? Wọ́n ní láàfin, kábíyèsí ti decorate àwọn event planner ti decorate everywhere tó ń shine tó ní kábíyèsí. Ó ya Queen Naomi lẹ́nu pé, kábíyèsí èwo lẹ tún ń ṣe tẹ́ ẹ̀ tí ẹ sọ fún wa. Àṣé kábíyèsí fẹ́ ṣe surprise package fún Naomi o. Kí wá ni surprise package proposal? Ó propose. Wọ́n ní tẹ bá rí, èrò ti wà ń bẹ̀. Wọ́n ní díẹ̀ ránpẹ́ ni kábíyèsí fẹ́ ṣe o. Pé ṣùgbọ́n ẹ wá wo àwọn èèyàn tó ń wá. Wọ́n ní before you know it, wọ́n ní everywhere ti kún. Pé kábíyèsí fẹ́ ṣe, ó fẹ́ propose original proposal fún Naomi o. Ìyẹn lénìí o. Èní náà pé o. Wọ́n ní tẹ bá rí Naomi, tẹ́nu ìyá lóní rẹpẹtẹ. Kí leléyìí? Kábíyèsí kí leléyìí? Wọ́n lọ́kàn Naomi balẹ̀. Ọkàn Naomi balẹ̀. Wọ́n lọ́kàn ẹ balẹ̀ tẹ́lẹ̀ pé bẹ̀tẹ̀ eléyìí, ó balẹ̀ ju ti tòlótòló lọ. Wọ́n ní kẹ́ dẹ̀ máa wo bí kábíyèsí ṣe ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Inú kábíyèsí dùn rẹpẹtẹ pé tán bá gan ẹṣin nínú kábíyèsí pé kò ní pẹ̀sẹ̀. Wọ́n ní àwọn kan sọ pé kábíyèsí every time ló ń propose. Ó ní bẹ̀tẹ̀ eléyìí the reality di tèní yìí. Ti reality leléyìí. Pé eléyìí fi hàn pé ó ti wà ní déédé. Ìyàwó kábíyèsí original first wife. Wọ́n ní kì í ṣe kékeré o. Pé nínà ṣe mọ̀ pé first wife indeed. Òun ni Naomi jẹ́ ní ààfin lénìí o. Ṣé ẹ̀ ń rójú ayé àbẹ́ ẹ̀ rí? Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní ààfin wọ́n ń ṣe yọ̀tọ̀mí, tó ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn pé kábíyèsí ń propose Naomi lénìí o. Pé kékulé gbọ́ kó sọ fún toko o. Inú mi máa dùn. Wọ́n ní àwọn kan ní wọ́n ní kábíyèsí wá fẹ́ sọ̀rọ̀ pé títí ayé rẹ̀ tẹ́ bá ń sọ pé every time ni kábíyèsí ń propose anytime ni ó ní bẹ̀tẹ̀ èní gangan náà real proposal ló ṣe fún kábíyèsí ló ṣe fún Naomi. Pé títí Naomi ti jókòó sáàfin tó ní yes. Ó pé ojoojúmọ́ ló máa propose ẹ̀. Ojoojúmọ́ ló máa propose ẹ̀. Torí ìfẹ́ Naomi kò sí anybody tó lè gbá lọ́kàn. Àbẹ́ ẹ̀ rí, ojoojúmọ́ la fi ń dunnú. Ojoojúmọ́ la máa gbé sí ayọ̀. Ojoojúmọ́ náà la máa rí nǹkan ayọ̀ láàárín kábíyèsí àti Queen Naomi. Ṣé ẹ fi ìpele yóò wà lágbára? Ṣé ẹ rí pé a ní ẹni tí Ọlọ́run ti dá kò ṣe farawé? Àwọn kan ní ó ti fún kábíyèsí ní nǹkan jẹ. Ó ti fún kábíyèsí ní lóríṣiríṣi. Pé olóògùn ni Naomi. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ni original olóògùn. Ẹ̀yin lẹ máa ń wọnú shrine. Tẹ máa ń jẹ oríṣiríṣi concoction. Tẹ ń ṣe shrine yín. Kò dá yín lójú. Lẹ ń ṣe. Kúkú lọ sí ọ̀dọ̀ Queen Naomi kẹ́ bẹ̀rẹ̀ ibi tó ti ń rí agbára tiẹ̀.
ẹ lè fi wé e. Agbára ti Naomi, agbára tí a kì í fojú rí, agbára ńlá, agbára mérìíyìrí òun ni ti Naomi. Àwọn alátojúbọ̀, àwọn olójú kòkòrò. Ṣèbí ẹ̀ ń ṣe tiyín, ẹ sọ wípé tiyín yẹn lọ now, ẹ yá now. Ẹ tún ń tojú bọ ti Naomi. Ẹ kúkú sọ fún Naomi pé kó fún yín ní ọ̀nà kẹ́yìn náà lè rí ti irú ti Naomi kẹ́yìn lè rí ṣe. Èwo tún ní kí a wá máa bínú. Ẹ bá bínú látòní dọ̀la kẹ́ forí sọ̀lẹ̀. Kẹ́ kẹ́sẹ̀ méjèèjì sókè kẹ́ forí rìn. Ẹ lè mọ agbára ti Naomi. Agbára mérìíyìrí. Agbára tó superb, tó supersede agbára. Ó ní Naomi ń lò. Àfi tẹ́ bá farabalẹ̀. Tẹ́ mú gbogbo ẹ̀dọ̀ àti ìfun àti ẹ̀dọ̀ inú yín. Kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pa pọ̀. Kẹ́ ronú jinlẹ̀. Kẹ́ bá Naomi kẹ́ bẹ̀ níbi tí wọ́n ti ń bẹ̀ pé ẹ jọ̀ọ́ jẹ́ ká rí irú agbára tí yín ẹ ti ẹ̀ fi fún wa. Àbẹ́ tí inú ni bí ni yín kò ní jẹ́ kí ẹ mọ nǹkan tó yẹ kí ẹ ṣe. Inú ni bí ni owú jíjẹ. Ẹ rí pé ó ti ṣì yín lọ́nà ẹ mọ nǹkan tó yẹ kí ẹ ṣe. Just simple arithmetic. Ẹ lọ sọ́dọ̀ Naomi lẹ́yìn. Ẹ fẹ́ lọ táàpù agbára ọgbọ́n náà ni. Kó gbàdúrà fún yín. A fẹ́ gbàdúrà fún yín. Bó jẹ́ pé àdúrà tó ń gbà fún yín, ọkàn yín jìnnà sí àdúrà yìí. Tẹ́ bá ti ẹ̀ ṣàmì, àmì tí ò dénú, tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ ti change sí agbára tí Naomi ń lò fún. Èyí tí Naomi ń wá, tí Naomi ń lò fún yín, ẹ ti change sí ti Naomi. Bẹ́ẹ̀ tí ẹ lè ṣe, inú ni bí ni ò lè jẹ́ kí ẹ ṣe. Torí inú yín kan, ó dẹ̀ bu. Tẹ́ ẹ dẹ̀ rí òrùn sá. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ eléyìí ò wà lágbára? Wọ́n ní kábíyèsí ó ṣe party fún Naomi ni. Wọ́n ní Naomi ò dẹ̀ mọ̀. Kò mọ̀. Naomi kàn dress casually wá síbẹ̀. Ọlọ́run dẹ̀ jẹ́wọ́ agbára rẹ̀ sáyé Naomi. Ẹ rí pé ìfẹ́ Naomi àti kábíyèsí látọ̀run wá. Títí láéláé láyọ̀ wọn. Títí láéláé láyọ̀ gbogbo wa yóò kún. Láyọ̀ Naomi wọ́n kàn ń ṣe lásán ni. Ẹlòmíì máa pokùnso. Ṣèbí ijọ́ yẹn náà sọ wípé Mariam ti fẹ́ pokùnso. Wọ́n máa pokùnso. Nǹkan tó máa gbẹ̀yìn wọn náà nìyẹn. Nígbà tí ẹ fẹ́ tọrọ ìdáríjì, kẹ́ lọ túbá tọkàntọkàn. Ẹ máa pokùnso náà ni. Ẹ̀yin èèyàn mi, ó máa lágbára o. Ó lágbára o. Ṣé ẹ̀ ń rojú ayé àbí ẹ̀ rí? Mo ní kí n fi eléyìí tó yín létí o. Lójoojúmọ́ láyọ̀ Naomi o. Ayọ̀ Naomi máa máa kún ni wọ́n àti kábíyèsí. Sátánì máa máa sáré kiri. Ojú máa ti gbogbo àwọn ẹlẹ́gàn gbogbo. Orin ti Naomi hallelujah ni. Hallelujah ni gbogbo wa ó máa ké títí láéláé títí ayọ̀ wa yóò fi kún. Ẹ ṣe ohun ẹ̀yin olólùfẹ́ Naomi. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run kò ní wọ́n nílé yín o. Nǹkan ayọ̀, ẹni fẹ́rẹ̀, nǹkan ayọ̀ ló máa jẹ́ tó ń tàn títí láéláé. Nǹkan ayọ̀ ni wọ́n nílé wa o. Ẹ ṣe o, ẹ̀yin èèyàn mi. Ẹ ṣe ń tẹ́tí sí wa. Bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Ẹ ṣé gan. A kú iṣẹ́ ẹni. Bye.